Babaláwo international ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi ní lóko tẹ́ ń wò mí gbogbo ibi tẹ́ ti ń wò mí inú ojú ajé o gbogbo ilẹ̀ máa rí tají ṣe lénìí ẹ̀dì olówó ẹ̀dì ọlọ́lá bó jẹ́ iṣẹ́ ìjọba ló ń ṣe ni ọkọ̀jọba àdájọba kò ní sá ẹlẹ́sẹ̀ bó jẹ́ oníṣòwò ní ẹni lágbára Èdùmàrè ó bá débi ọjà lénìí wàárí tó wó ṣe wàárí tọ́lá ṣe wàárí tọrọ ṣe tó bá jẹ́ oníṣẹ́ ọwọ́ òun ní ẹni lágbára àwọn tó ní ilé ayé bó bá ti débi iṣẹ́ ẹ lénìí ọ̀nà ńlá fún ẹ gbogbo kò tó bá dọ́wọ́lé ayọ̀rí sí rere wọn á sọ lẹ́ni láṣẹ àbá lásàsẹ àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé tinútinú mo fi sọ ni àríbẹ̀ fèmí náà fún alára mi mo sọ bẹ́ẹ̀ àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ àdúrà gbogbo yín àgbà ẹ lọ wájẹ ní padà sẹ́yìn ẹ̀yin ọmọ ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín eré àti ìbùkún ọmọ àjẹ ti yín o ọmọ yín náà ni ìjẹ́rẹ́ ìsòkò ẹ mọ̀ pé tí n bá ti wá máa ní ẹ̀rí dání ni kí tó sọ pé màá kọ́ wa máa ní ẹ̀rí dání ni kí tó sọ pé màá kọ́ wa ẹ wo ẹlẹ́rìí mi lélẹ́yìí ẹ ti rí ọṣẹ àlákàlà lélẹ́yìí ọṣẹ àlákàlà báwo la ti máa ṣe ọmọ ìyá mi kì í ṣe gbogbo òkun ní ayé ìgbà míì àjẹ́ òwò fún aláàjẹ́ ìkan àfọwọ́fà ló máa ń kọ̀ sẹ̀ wàá sọ pé ayé ni ayé ló ṣe ayé kọ́ wọ́n lálàáfíà sọ pé ayé bóyá ìkan tó ń jẹ bóyá òun ló kọ̀ sẹ̀ wọ́ọ̀ṣì ìkan tó ń jẹ ó lè jẹ́ àwọn lè sọ pé kó má jẹ pa àwọn aláwọ̀ má jẹ pa wọ́n lè kó má jẹ lá wàá jẹ lá ó lè kó má jẹ ẹ̀fọ́ wàá jẹ ẹ̀fọ́ ó lè jẹ́ pé kádàrá ẹni ò fẹ́ so ọmọ ìyá mi ṣọ́ra ẹ̀ pẹ́ báwo la ti máa ṣe à á lọ wá ẹ̀rù alámọ́ àwa ẹ̀rù alámọ́ ẹ lọ́ra ó lè jẹ́ 200 àjẹrà lọ́jà akọ sínú odó agun akúná bá ti kúná àwa lọ já ewé làpálàpá funfun ìyálòde funfun ewé làpálàpá funfun à dálé lórí agun fresh one agun tútù ni agun mọ́ pẹ̀lú akúná bá ti kúná ara gun ọṣẹ mọ́ bá ti kúná agun ọṣẹ sí agun mọ́ bá ti kúná ẹ̀rọ amúkédélé ẹ̀rọ kò sínú kan báyìí ẹ̀rọ kò sínú white kínní ẹ filẹ̀ fún gba 7 days ẹ filẹ̀ gba 7 days ẹ bá wọ 3 days ó lè má ti miss mọ́ra dáadáa ẹ má sọ pé mi ò mọ ọkọ tó mọ̀ sọ ẹ wá filẹ̀ bẹ́ẹ̀ ẹ bá ti filẹ̀ ọmọ ìyá mi wá látakùn àti alákàlà ọmọ ìyá tó bá ń lò ó máa disappear bí ọwọ́ bá wà lára náà á kú lára bí ọwọ́ bá wà lára ọwọ́ ayé bá wà lára ẹ̀ á kú lára ẹ̀ iṣẹ́ yìí tested and confirmed ẹ ti rí i pé ṣe ti rí máa bù fún àwọn èèyàn ni máa ṣiṣẹ́ yẹn láti bù fún àwọn èèyàn ni eré àsìkò ajẹ́ tí mo yín o orúkọ mi náà kò yí padà ọmọ ìyá mi Babaláwo international wọn ò ní fẹ́ lómi ìṣìmí òdì ní fíìmù náà ṣe ẹlòmíì wọn ò ní fowó náà orúkọ ẹ̀ wọn ò ní fi iṣẹ́ lómi lágbára ẹ̀dẹ̀mọ̀ rẹ̀ eré àsìkò ajẹ́ tiẹ̀ mo sọ́bẹ̀ àdérí bẹ́ẹ̀ o ọmọ ìyá mi mo wá bẹ̀ẹ́ fún kíní kan ẹ rí i pé iṣẹ́ yìí sìn mo múlẹ̀ mi ò gbowó mi ò gbòbì lọ́wọ́ ẹ̀ mi ò gbà ọtí mi ò sọ pé kó ra ọtí lọ́dọ̀ wa mi ò sọ pé kó send owó sí mi but what I need from you is ẹ bá mi share fọkùnrin share fọbìnrin share fọmọdé share fọgbàlagbà mo bẹ̀ẹ́ ni o mọ̀ pé lágbára owó tó fi share yẹn wàá fi gbé kan rẹ̀ ṣe lágbára ẹ̀dùnmọ̀ bó bá ti share owó ṣe share lénìí wàá fọwọ́ náà gbé kan rẹ̀ ṣe eré àti bùkún jẹ́ ti ẹjọ́ ọmọ ìyá mi mo bẹ̀ yín ni ẹ má scam is free mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ wo mo bẹ̀ yín ni mi ò jẹba àwọn nọ́mbà mi tí àwọn yìí máa ń pè nọ́mbà méjì mo ní sọ̀rọ̀ kìíní tó bá ti jù bẹ́ẹ̀ lọ ẹ má pè ní nọ́mbà anyhow mo bẹ̀ yín o ìrẹ àti ìbùkún jẹ́ ti yín o thank you very much God bless you ẹ ṣé o.